bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Mo kí káàbọ̀ sí ìkànnì Jugba Master Channel. Ṣeun Agboola lórúkọ tèmi. Gbogbo ọmọ Yorùbá tòótọ́ nílé lóko lódò lẹ́yìn odi, mo kí yín o. A kú ìfaradà, torí ìfaradà gbáà ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ó kàn jẹ́ pé ó ti fẹ́ máa dùn ìkápá ọmọ Yorùbá. Bá a bá sì dákẹ́, tààrẹ ní bá ní dákẹ́ ni. A gbọ́dọ̀ dákẹ́. Ṣẹ́rin tó kan oníkálukú lórí social media ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí nǹkan kan ó tó ṣẹlẹ̀, nǹkan kan ti ń ṣẹlẹ̀. Kó tó di pé ọ̀rọ̀ wàhálà lónìí, wàhálà lọ́la yìí ó ṣẹlẹ̀, àwọn kan ti ń pariwo. Báwọn kan ti ń pariwo làwọn kan ń fà á lẹ̀ pé irọ́ ni, ẹ kó ń bẹ̀, kò rí bẹ́ẹ̀. Ṣá ti ń rí pé ó rí bẹ́ẹ̀ báyìí. Torí ẹ̀ kò sọ̀rọ̀ tó ṣe é kó dànù. Gbogbo ìgbà ni a máa rántí Nnamdi Kanu nílẹ̀ Ìgbò. Torí ó rí gbogbo nǹkan tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Ìgbòho, òun náà pariwo. Ṣùgbọ́n gbogbo ìpalẹ́numọ́ táyé ni, kì í ṣe tọlọ́run. Ẹ̀dá lè pààyàn lẹ́nu mọ́. Ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tí ó tún lè pa èèyàn mọ́ lẹ́nu, tó máa pẹnu èèyàn mọ́ títí ayé àìnípẹ̀kun. Bẹ́ni tó pààyàn lẹ́nu mọ́ bá ṣì wà, Ọlọ́run ò tí ì ṣetán láti pa lẹ́nu mọ́ ni. Bẹ́ẹ̀ bá pa wá lẹ́nu mọ́, tọ́lọ́run ò bá ti pa wá lẹ́nu mọ́, pé ká má sọ̀rọ̀. Ọ̀tọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbógun ti àwọn tó ń jìjàǹgbara nígbà tí gbogbo wàhálà àwọn Fúlàní kọ́kọ́ bẹ̀rẹ̀. Kó tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀, kó tó di pé wọ́n ń wọnú igbó ilẹ̀ Yorùbá wá ń bí, wọ́n wọnú igbó àwọn ilẹ̀ Ìgbò, wọ́n ṣe kinní yẹn fún wọn ni. Mélòó lẹ́yìn gbọ́ lágbègbè ilẹ̀ Ìgbò lẹ́yìn ilẹ̀ Yorùbá àti Middle Belt? Bíi Benue, Tivy, Plateau. Anyway, àwọn ọ̀dọ́ Benue yìí ti dìde. Wọ́n ti sọ̀rọ̀, wọ́n pariwo. Wọ́n ló tó gẹ́ kí Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn. Kí tiẹ̀ tó ṣe kó kúrò lórí ilẹ̀ nìkan, kó kúrò ní community àwọn. Àwọn ò fẹ́ wọn mọ́. Mo máa ń sọ̀rọ̀ kan bí àwọn bàbá wa ṣe máa ń sọ pé mọ́fòkò mi dáná. Ọjọ́ kan báyìí léèyàn ń kọ́. Yóò rí bẹ́ẹ̀, wọ́n tiẹ̀ sọ̀kan akin. Wọ́n bọ́ síta, wọ́n sọ̀rọ̀. A fẹ́ yín mọ́. Kí tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ẹ, ẹnikẹ́ni ò mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba ní gbèjà ẹ̀dá, kì í sí lẹ́yìn alábòsí. Torí lọ́wọ́ yìí, alábòsí làwọn Fúlàní. Wọ́n fi ẹ̀sìn ṣe àbòsí. Wọ́n fi èdè ṣe àbòsí. Wọ́n fi ẹ̀yà ṣe àbòsí. Wọ́n dẹ̀ ń sọ pé wọ́n Nàìjíríà ni wá, nǹkan kan náà ni wá. A wà lábẹ́ wọ́n Nàìjíríà ni, a kì í ṣe nǹkan kan náà, nítorí pé àṣà wa ò papọ̀, èdè wa ò papọ̀. Ẹlẹ́tàn ẹni bí làwọn ẹni tá à ń sọ yìí, torí wípé wọ́n ti pa innocent people, àwọn tí ò mọ nǹkan kan, tí wọ́n ti fi kú ṣèfàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ Yorùbá. Àwọn Benue youth Punch gbé òun náà lẹ́ ń wò yìí. Wọ́n láti darandaran o àti àwọn agbésùmọ̀mí o kán kúrò ní community àwọn. Tó bá jẹ́ báyìí ni gbogbo àwọn ìlú yòókù ṣe. Tó náà ń pariwo pé mélòó ni Fúlàní, mélòó ni Fúlàní. Nígbà tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀, Fúlàní méjì ó di mẹ́rin, yóò di márùn, yóò di mẹ́fà, nǹkan jẹ́ ogun ó sì máa pọ̀ sí ni. À ń dúró dèjọba. Tí ń bẹ lọ́rùn ìjọba ó lágbára díẹ̀. Mélòó wọ́n fẹ́ ṣe? Ìbò 2027 ló ń bọ̀ yìí. Gbogbo wàhálà yẹn náà wà ń bẹ. Àwọn Benue youth wọ́n ní enough of killings our people.
kẹ́ máa rẹ́pù àwọn ìyá wa, àwọn obìnrin wa, bá wọn sùn, kẹ́ pa wọ́n dànù. Obìnrin tí wọ́n bá sùn, tí wọ́n fipá bá lò náà, lójú ọkọ ẹ̀, lójú ọmọ ẹ̀, kò lè pẹ́ láyé. Bó ti wulẹ̀ kó jó níranú ayé tó, kó tún gbádùn ẹ̀ náà, ìtìjú ò ní jẹ́ ó pẹ́ láyé. Àwọn ẹni ibi yìí wá ń pa àwọn èèyàn sára, wọ́n tún ń pa wọ́n sọ́run. Èmi á mọ̀ béèrè pé ṣágbára ìjọba ò ká wọn. Ìfipájẹgàba, ṣé ìfísíbù làwọn ará bí ṣátẹ́gùn ni wọ́n, ẹni tí wọn ò rí sójú, wọn kì í ṣe èèyàn tó fi lè mú, torí atẹ́gùn lòfin kì í mú. Bátẹ́gùn bá dàgbà onígbànú tó gbé èèyàn ṣubú, kò sọ́lọ́pàá tí ó mú. Ṣé àwọn Fúlàní yìí ṣe atẹ́gùn ni wọ́n, tọ́wọ́ òfin àtàwọn agbófinró òfin rí nǹkan kan ṣe lára wọn? Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ẹ̀yà míì ló ń kóbọn kiri, ló ń kó weapons kiri, wọ́n á ti fojú winá òfin. A sọ pé ẹ̀yin agbófinró ò gbìyànjú. Ẹ ń gbìyànjú ń tágbára yín ká, ní tó wà níkàáwọ́ yín lẹ fi ń ṣiṣẹ́, èèyàn lẹ́yìn náà. Ṣùgbọ́n o, ibi iṣẹ́ ni là ń mọ́ni lọ́lẹ̀. Tí nǹkan bá ti ń kọjá 50, tó ti ń di 60, 70, ó ti ń di majority. Tó bá ti jẹ́ 100 ní gbogbo òpèlé ẹ̀. Ibi tá a fi lè gbà bu yín tẹ́ ẹ̀ ní bínú, torí ó ṣeéṣe káwọn èèyàn ti yín náà wà nú àwọn tó ń pa. A lè sọ pé ẹ̀ tẹpá mọ́ṣẹ́ yín, ṣùgbọ́n orúkọ agbófinró a lè fi bú yín, nítorí pé iṣẹ́ yín àti pátẹ̀ ń ṣàkóyọ. Ẹ̀yin wá lè bújọba pé wọn ò fún yín nírinṣẹ́, àbówó tẹ̀ ń gbọ́ òtó. Bẹ́ẹ̀ ṣe lè bújọba làwa náà lè bújọba, àwa náà léèyàn nú agbófinró. Ó lè máa dòjọba, ṣùgbọ́n kán pe àwọn èèyàn kán wádìí sí ní tá à ń sọ, kí wọ́n lè ṣàṣeyẹ àti àṣeyege. Ká gbà pé gbogbo ẹ̀kọ́ ni wọ́n mọ̀. Àwọn Benue youth tó jẹ́ landlord, tó jáwọn ni wọ́n nílẹ̀ wọn, wọ́n ní káwọn Fúlàní darandaran àti àwọn agbésùmọ̀mí wọn kán kúrò nú igbó, àwọn ní landlord. Wọ́n ti fún àwọn tenant yẹn ní quit notice. Darandaran àtàgbésùmọ̀mí, ṣé kí wọn kì í ṣe tenant tó máa fẹ́ gbalé lọ́wọ́ onílé, tó máa proof pé ó máa lo iye ọdún báyìí tí ò dẹ̀ sí tó nílé máa ṣe. Tónílé bá dẹ̀ sọ̀rọ̀ jù, tó bá dèrò kóòtù, ẹ̀bí ní ọ̀jẹ̀bọ̀. Nítorí pé àtẹni tí ó dájọ́, àtẹni tó lùfin, tí wọ́n bá jẹ́ wicked people, wicked soul bákan náà, ojú kan náà wọ́n fi máa ríran. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlòmíì tó bá fún tenant ní quit notice, tí quit notice yẹn tó bá fẹ́ ṣiṣẹ́, ilé ẹjọ́ tí wọ́n bá gbọ́rọ̀ yẹn lọ, wọ́n á lónílé filé ẹ̀ lẹ̀ fún, má fa wàhálà. Ta ló fẹ́ sọ fún tenant àwọn Fúlàní wípé kán filé lẹ̀ fún nílé? Ta ló tó bẹ́ẹ̀ tí wọn ò ní gbógun tì? Nílùú tó lọ́ba, tó níjòyè, ìlú tá a níjọba, tá a lè sọ pé wọ́n ń ṣe ojúṣe wọn, ṣùgbọ́n tí kò yọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní, táwọn Fúlàní ti bàjọba jẹ́ mọ́ wọn lórí. Àrà táwọn Fúlàní yìí ń fi àwọn èèyàn dá láwọn tí ò mọ nǹkan kan, ó panilẹ́kún. Ẹ̀jẹ̀ èèyàn ó wá dàbí ẹ̀jẹ̀ adìẹ, ẹ̀jẹ̀ màálù tó bá kú lójú tiwọn, ó mú wọn lára ju ẹ̀jẹ̀ ènìyàn lọ. Tí màálù kan bá kú, kẹ́ ẹ lè mọrú ẹ̀dá tán jẹ́, ó dùn wọ́n ju kí ẹgbẹ̀rún èèyàn ò kú lọ. Àwa ni wọ́n Nàìjíríà ni wá, orúkọ ni o, kì í ṣe nínú ìfẹ́. Píìsì dà lára wọn. Àwa ń sọ eléyìí fúnjọba kán lè mọ̀ ni. Wọ́n ti fún àwọn olóṣèlú wọn, àwọn Benue TV ní 90 days
kán fi kó gbogbo ohun tó ń rùn kù ńlẹ̀. Gbogbo wọn ń pààyàn, wọ́n ń jìyàn gbé, wọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ tiwọn láti local government, gbogbo àwọn olóṣèlú wọn pátá dé federal level. Ṣùgbọ́n èmi ò tí ì rò wípé gbogbo ohun tá à ń sọ yìí ní káwọn Fúlàní darandaran kán mọ̀ mọ́ kóbọn kiri, wọ́n sì ń kóbọn ká. Bẹ́ẹ̀ bá wá ń kóbọn kiri láì ṣọlọ́pàá, láì ṣe jagunjagun, láì ṣe fìjìláńtì, tíjọba sì ṣòfin pé wọn ò gbọdọ̀ kóbọn ká mọ́, tíjọba sì ṣòfin pé wọn ò gbọdọ̀ fẹ́ràn jókòó olóko mọ́, kán lọ kó ìbọn wọn lẹ̀, tá a sì rí àpẹẹrẹ pé wọ́n kóbọn ọ̀hún lẹ̀. Ẹ̀yin ìjọba wa, kì í ṣe ọ̀rọ̀ pé ẹ báànù wọn tàbí ẹ fẹnu wí, ọ̀rọ̀ kẹ́ ẹ mú wá síṣe kófin gbé àwọn tó sì ń ṣe bẹ́ẹ̀ là ń sọ, kárí pófin ti ń gbé wọn. Ṣe rí àwọn aráàlú, wọ́n ti ń rò pé òṣèlú lọ̀rọ̀ tó lóṣèlú bá sọ jáde, kì í ṣe tó wà lọ́kàn wọn. Ṣùgbọ́n ńgbà míì tó wà lọ́kàn wọn ni wọ́n sọ, torí ẹ̀yin náà ò ní fẹ́ káwọn ará bí bàjọba jẹ́ mọ́ yín lórí. Ṣùgbọ́n action ńkọ́? Kí ló ń tẹ action yẹn mọ́lẹ̀ pé ẹ lọ kó wọn, ẹ gbà mọ́ lọ́wọ́ wọn? Kí ló ń tẹ̀ mọ́lẹ̀? Ìbẹ̀rù àbí kíni? Àbí tìbò 2027 lẹ́yìn olóṣèlú tẹ́ ẹ jẹ́ aṣojú ní àwọn agbègbè táwọn ẹni ìbí tí wọ́n ti ń ṣe ọṣẹ́. Ó yẹ kí ìjọba mọ ọ̀nà tí wọ́n lè gbàgbà ìbọn lọ́wọ́ àwọn darandaran yìí tíjọba bá fẹ́ gbà. Wọ́n lẹ́gbẹ̀ẹ́. Àyìtún sọ tó bá mú Trump láti sọ pé wọ́n fẹ́ declare wọn, US fẹ́ declare wọn gẹ́gẹ́ bí terrorist group, tí wọ́n ń wá wáwí. A gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ìjọba. A kì í sábà gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn darandaran àtàwọn terrorist kọjá ìtafẹ́ gbọ́ ní ìgbìmọ̀ aṣòfin tá à ń gbọ́ kọjá ọ̀rọ̀ ìbò. A sọ pé tẹ́ ń ṣe dáa tàbí kò dáa. To God, Ọlọ́run máa condemn yín. Ṣùgbọ́n tá à ń sọ fún yín ni pé ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ kí ẹ̀mí èèyàn, ẹ̀jẹ̀ ènìyàn, àwọn tó yàn yín, ẹ jẹ́ kó ṣe pàtàkì lọ́kàn yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé 2027 lọ. Ṣé kò yẹ kán ti wádìí bí ìbọn ṣe ń dọ́wọ́ àwọn ẹni bí yìí? Torí pé agbésùnmọ̀mí làwọn náà. Àwọn ni wọ́n ń gba agbó lẹ̀ fún àwọn agbésùnmọ̀mí. Àwọn ní kọ́kọ́ ń wà nínú igbó, ẹ̀yà wọn sì ni wọ́n. Báwo nìbọn ṣe ń dọ́dọ̀ wọn? Ibo ni wọ́n ti ń rówó ràbọn? Kò dẹ̀ fò wá látorí òkè. Ó wá nira fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣèwádìí eléyìí, ṣùgbọ́n kò nira láti mú àwọn ẹ̀sùn tí ò tó eléyìí láti fọwọ́ òfin mú ẹni bẹ́ẹ̀. Kí ló dé tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó bá sọ̀rọ̀ ọwọ́ òfin tètè máa ń mú wọn ju àwọn tó bá hùwà bí lọ? Téèyàn bá rí wà bí tí ò dáa kò gbọdọ̀ sọ. Nígbà wo lọ́lọ́run ní bínú sí gbogbo àwọn tó wà nídìí irú ìwà báyìí? Ká má sọ pé Ọlọ́run ó bínú sórílẹ̀-èdè, torí pé kì í ṣe gbogbo ẹni tó wà nínú orílẹ̀-èdè ló ya ẹni bí. Àwọn tọ́lọ́run gbé orílẹ̀-èdè lé lọ́wọ́, ṣé ń ṣe tinútinú tòótọ́? Ṣé àwọn aráàlú tó ń rí bí àwọn Miyetti Allah tí ń da màálù lásán bí wọ́n ṣe ń kóbọn kiri, ìgbà wo láràlú ò ní máa béèrè wípé ẹ kúkú láísẹ̀nsì ìbọn for everybody? Ṣé kò ní í jọ ni? Bitter truth ni. Ó ní lára àbí? Ẹ ti bínú, ẹ fẹ́ bínú, ẹ fẹ́ wá gbé wa, kò sí wàhálà. Ṣùgbọ́n Ọlọ́run jù yín lọ. Ẹ mọye èèyàn tó wà lákàtà Àbáṣà tó fẹ́ pa kọ́lọ́jọ́ tó wọlé tọ̀ pẹ̀lú gbogbo security tó ní. Gbogbo ẹni ibi tó bá wà níbi wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, ọ́fíìsì ní rẹ́yìn akọ̀wé o. Ifá sì máa rẹ́yìn ẹni ọ̀tẹ̀, ọmọ nísìnyí sìnkú ìrókò.
á fi yòókù sọ́wọ́ Ọlọ́run kó bá wa parí ẹ̀ fún yín. Ẹnikẹ́ni ni o tínú rẹ̀ ń dùn sí bí wọ́n ṣe ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tó wáá fi ojúṣe rẹ̀ sílẹ̀ tó sì mọ̀nà àbáyọ, ṣùgbọ́n tó wáá torí wípé ara tòun á fi yòókù lẹ̀ fọ́lọ́run. Àwọn tó fẹ́ gbagbó lọ́wọ́ onígbó, tí wọ́n fẹ́ gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà, ṣé wàre ni wọ́n ń hù ni? Àwọn ni wọ́n dúró gẹ́gẹ́ bí agent allegedly nígbà bá dé dandan káwọn máa sọ́nu igbó tó sì jẹ́ inú igbó ni àwọn tẹ́rọ́rìstì ń sùn. Ta ló ń fi wọ́n síbẹ̀? Kò sí ẹni tí ò mọ̀ wípé tí olóògbé Buhari wá ṣe lórí àlééfà president tó tọ́lọ́hún fún ṣe tó fi ń pariwo ẹ fún wọn nílẹ̀ kán máa daran, ẹ fún wọn nílẹ̀ kán máa daran. Information yìí ti ń lọ tipẹ́ o, tí wọ́n ní níjọ́ kan wọ́n á kàn kó gbogbo ọ̀bọ̀n, wọ́n á lè rìn àrìnmọ́ sanwó ọ̀bọ̀n, àrìnmọ́ sanwó weapons ní Fulani. Èyí tọ́jú ọmọ kékeré inú wọn á ní pọ́npọ́ lọ́wọ́. Ọmọ ọdún 7 wọn ti ń yìnbọn. Buhari sì ń pariwo ẹ fún wọn nílẹ̀ ládùúgbò yín kán wá bẹ̀rẹ̀ sí ní kó. Ṣé àwọn tó ń kó nǹkan ìjà ogun wọlé lóru tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀? Kò sí immigration mọ́, kò sí custom mọ́, kò sáwọn ẹ̀ṣọ́ òfurufú mọ́. Níbo ló wá ń gbà jáde? Inú ilẹ̀ ó wù. Nǹkan ti ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ẹ̀yin olórí wa ni pé ṣé àwọn military sections yìí ṣé wọn ò ṣiṣẹ́ mọ́ ni? Ṣé wọ́n ti kú ni? Torójoojúmọ́ là ń gbọ́ kinní kan lẹ̀ ń pààrọ̀ wọn, ṣó wọn function ṣá. Ẹ̀yin ọmọ Yorùbá, táwọn ọmọ Fúlàní bá nígbàgbọ́ páwọn là ń lo orílẹ̀-èdè Nàìjíríà, táàsì rẹni sọ fún wa pé àwọn kọ́, ẹ má fira wa lẹ̀ o. Kò sẹ́ni tó lè kóbọn lẹ̀ nù wọn, kò sẹ́ni tó lè sọ̀mìtì ìbọn nù wọn, kò sẹ́ni tágbára ẹ̀ ká láti gbà á lọ́wọ́ wọn. Ẹni agbára ẹ̀ bá ká, ẹni kó ṣòfin, káwọn agbófinró wọgbó lọ, tàbí káwọn forest guard ìlú kọ̀ọ̀kan àgbọ̀ nǹkan kan lórí ẹ̀ mọ́, kán máa gbàbọn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn. Òfin sọ pé ẹ kóbọn wá, ààrẹ sọ pé ẹ kóbọn yín lẹ̀, ẹ má fẹ́ràn joko olóko mọ́, wọn ò dẹ̀ gbọ́. These wicked people. Lọ́dọ̀ tèmi o, bí ìjọba bá ṣòfin tí wọn ò tẹ̀lé ọ̀nà tí òfin yẹn gbà ṣiṣẹ́, òfin ẹnu ni. Nínú àwọn olóṣèlú yìí, ẹ̀yin gómìnà pàápàá nípínlẹ̀ Kwara àtòǹdó, mélòó nínú yín ló ń jáde tó ń sọ̀rọ̀ nípa security tá a rí lára rẹ̀ pé ó ń dùn gan-an? Gbogbo ẹ̀yin aṣòfin láti ìjọba ìbílẹ̀ dókè pátápátá, ìgbà wo lẹ ti jókòó tẹ́ ẹ wọ̀nà àbáyọ sí security tí ìwé ìròyìn gbé jáde pé ẹ̀ ń gbìyànjú? Torí ibi tẹ́ yìí mọ́ ni pé ọ̀rọ̀ ètò ààbò ni kò ṣe máa sọ síta. Ṣé kò tí tásìkò tẹ́ máa sọ síta láti fi ọkàn aráàlú balẹ̀ níwọ̀nba bó tiẹ̀ jẹ́ 10% lè máa mú jáde ní 100%, léyìí tó túmọ̀ sí pé ẹ ṣe nǹkan kan pa ẹ̀. Láti bí oṣù 6 lẹ́yìn sìn, bíi security mélòó lẹ attend sí? Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ṣèpàdé ń jò ní, inú gbogbo aráyé ló dùn pé ọ̀nà tẹ́ gbégbà rí, ọ̀nà tẹ́ gbégbà rí. Ẹ̀yin gọ́vnọ̀ forum sí ti ilẹ̀ Yorùbá ṣé ti wá ṣe? Síbẹ̀síbẹ̀ tẹ́ bá ṣe, gbogbo àrà tó ń ṣẹlẹ̀ yìí bó ló ṣe ń ṣẹlẹ̀? Kí lẹ fi mẹ́ṣọ̀ ẹ̀? Orí template wo lẹ gbélé? Kẹ́jẹ́ èèyàn máa sàn. Ṣó ń dùn mọ́ yín nú ni? Pẹ̀lú àwọn satanic agent yìí, àwọn ìránṣẹ́ èṣù tẹ́jọ́ ń pè wá ní wọ́n Nàìjíríà, tẹ́dẹ̀ ń wọnú ilẹ̀ wa wá tí yóò sì sí nǹkan kan tẹ́ rí ṣe sí. Ẹ ń gba security vote, kẹ́ ẹ tiẹ̀ pa àwọn ọba jókòó
ọba táyé ẹ̀ bá fẹ́ rí bákan tẹ́ ẹ bá fún tán kó lọ náà sáàfin ẹ̀ kó mọ̀ kó fún àwọn tó jẹ́ ọlọ́dẹ àti àwọn security tó bá wà lágbègbè ẹ̀ níbo lẹ̀ ń dà sí. ẹ wo tó ń ṣẹlẹ̀ lóǹdó ní Kwara lọ́yọ̀ọ́ nìbàdàn. bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tí ń dé certain level. nǹkan táwọn èèyàn yìí tí wọ́n ń sá sábẹ́ pé darandaran làwọn tí wọ́n ń gbé ṣe ó kọjá ọ̀rọ̀ pé darandaran ni wọ́n. inú àwọn èèyàn ò dùn sí bẹ́ẹ̀ ṣe ṣòfin tí òfin yẹn ò múlẹ̀. inú àwọn èèyàn ò sì dùn sí bí ẹ ṣe ń pe àwọn tó ń pa wọ́n tó ń gbẹ̀mí lẹ́nu wọn pé nǹkan kan náà ni wọ́n. ọmọ ìyá ò ní yọ̀bẹ sọmọ ìyá o, níbo ni wọ́n ti wá. ẹ béèrè lọ́wọ́ ara yín ẹ̀yin tẹ́ wà níjọba ẹni ṣó dáa bẹ́ẹ̀ bókù ṣe ń sùn yìí ṣó dáa bẹ́ẹ̀. ìbéèrè tèmi ó béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ni pé ṣé rí gbogbo ìgbà tá a bá ṣì wà láyé tí wọn ò bá tí ì gbé wa a mọ̀ sọ ohun tó yẹ ká sọ ṣùgbọ́n àní bújọba. a mọ̀ pè é lẹ́nà fún wọn, a mọ̀ gbọ̀nà ẹ̀nà àlọ́ àpamọ̀ bó bá wù wọ́n kàn gbé. a sọ pé gbogbo olóṣèlú lórí bákan náà ṣùgbọ́n 2027 tẹ́ ń sáré ẹ̀ yìí ẹ̀ ń sáré ẹ̀ ju ẹ̀mí aráàlú lọ. nírú àkókò yìí kò yẹ kẹ́ tún máa sọ pé a bá wọn kẹ́dùn láìpẹ́ ọwọ́ máa tẹ àwọn tó ṣiṣẹ́ yẹn. kí ló dé tí ẹ fi àǹfààní sílẹ̀ kán rí iṣẹ́ ibi yẹn ṣe. ẹ̀yin ọmọ Yorùbá kí lọ́nà àbáyọ ẹ fi sí comment section. ṣé ká dúró de Trump àtijọba? ẹ má mú ọwọ́ òfin lọ, ẹ má mú òfin lọ́wọ́ ara yín, ó wà nínú constitution o. ṣùgbọ́n síbẹ̀ náà á béèrè kí lọ́nà àbáyọ. ọmọ Yorùbá tòótọ́ báwo la ṣe fẹ́ ṣe tí Fúlàní òfin ní fi ikú oró pa wá torí wọn ò ní èrò méjì kí wíṣù wọn blow ní gbogbo ibi tí wọ́n sá sí nínú agbègbè wa kán bọ́ síta kán sì máa pa àwọn ènìyàn lọ. torí bí bẹ́ẹ̀ kọ́ kí ni wọ́n ń ṣe nínú igbó tí wọn ò sì lè lé wọn kúrò ńbẹ̀. wọn ò rí wọn lé o, tí wọ́n bá rí wọn lé wọn ò sì ní wà ńbẹ̀ dì sí. à ń sọ̀rọ̀ nípa ààbò ìlú, ẹ̀yin sọ̀rọ̀ nípa 2027. àwa ò ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency wọn ò gbìyànjú, kódà wọ́n gbìyànjú dáadáa ṣùgbọ́n kò tí ì yọ. ká sọ ní tọlọ́hun ó lójú àwọn èèyàn tó sì lè gbéná wojú àwọn aráabí ṣùgbọ́n kò dàbí. Gúmi rìn kiri ọ̀pọ̀lọpọ̀ ròyìn ẹlẹ́jẹ̀ àbí kò ṣe olómi òótọ́ ni irọ́ ni àmọ́ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àtàwọn tó ń bá ààrẹ ṣiṣẹ́ tí wọ́n sọ ń pa àwọn nǹkan ìjà olóró àtàwọn tó sponsor wọn allegedly torí ẹ̀ mo ò ṣe dárúkọ ẹnìkan ni. wọ́n wà láàrin àwa tá a wà láàrin ìlú tá a bá lè rí lẹ́nu ẹni tó ń gbàbọ̀dè sọ ìrìn aráàlú fún terrorist agbésùnmọ̀mí kò síbi tí ò sí. ẹ má jà á fọwọ́ òṣèlú bọ́n tó wà ńlẹ̀ yìí o. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ rántí pé ọmọ Yorùbá ni yín, ilẹ̀ Yorùbá ò sì lè gbọ́dọ̀ parun lọ́wọ́ yín o. ọba tó jẹ tí ìlú túká oko ò ní parẹ́, èyí tó jẹ tí ìlú kún sí orúkọ rẹ̀ ò ní parẹ́. kì í ṣorí yín ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n orí yín ló ti yẹ kó dópin. ó wá ń pọ̀ sí ni o, kò dínkù. bitter truth ni o, ibi tó bá wo ní kálukú kò gbà sí ṣùgbọ́n mo mọ̀ pé ààrẹ máa ń gbọ́rọ̀ dáadáa. àbọ̀rọ̀ ládẹ̀ ń sọ fọmọlúàbí torí pé ọmọlúàbí ni wọ́n. ó yẹ kó dodidi nínú wọn o. ara ní àwọn èèyàn, ikú oró yìí pọ̀, ẹ bá wa wá nǹkan ṣe sí. ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. ọgbọ́n la fi gbáyé o. ọmọ Yorùbá ẹ lọ gbọ́n nínú, ẹ lọ gbọ́n lẹ́yìn.
ẹ̀gbọ́n nínú ẹ̀gbọ́n lẹ́yìn. Tẹ́ bá fẹ́ fi nǹkan ìjà ogun báwọn ará bí ìjà, tí wọ́n ní ti kọjá tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní. Kẹ́ ẹ tó lẹ̀ nírú ẹ̀, wọ́n ti upgrade, wọ́n ti yàbò wá. Ó dìgbà kan náà.